Hello everyone, good morning, good afternoon, and good evening to you. Please press the subscription button and turn on the notification bell to stay tuned whenever I post a new video. Yorubas and Hausas goes head to head. You can imagine the audacious nature of these people. That is one of the reasons why everyone must put all hands on deck to ensure that they stop terrorizing the indigenous people, the host communities where they are. Watch the video and don't forget to share your comment in the comment section. Koiki Media bring the work closer to your doorstep. Àwa ní Ọ̀yọ́ State Ibadan ní àdúgbò tí Karimi Yanda. Ẹ̀dàn jẹ́ ilé sọ́n tó ṣẹlẹ̀ bí bá pàtó. Hausa ló pa Yorùbá lánàá. Ó pa Yorùbá lánàá. Ngeria ti ṣe ṣẹlẹ̀ ni ẹ. Hausa pa Yorùbá lánàá. Ngeria ti ṣẹlẹ̀ gbogbo Hausa nǹkan kan ra lọ ni o. Kan kí o ti ń wọnú. Ṣọ́ọ̀bù mi ti jóná tí mi ò rí kankan mú. Gbogbo nǹkan ti bàjẹ́ báyìí. Kí lẹ fẹ́ kí àwọn ọmọ Yorùbá lápapọ̀ ṣe? Koiki Media bring the work closer to your doorstep. Àdúgbò Shasha ni a wà báyìí. Bí a ti ṣe ń gbọ́ pé àwọn Hausa wọ́n ti pa. Hello, good afternoon. Koiki Media bring the work closer to your doorstep. Shasha la wà báyìí ní Ìbàdàn. Oníròyìn ni mí. Oníròyìn ni mí sà. Shasha ibi la wà ní Shasha níbi tí àwọn Hausa tí wọ́n ti ń bá àwọn Yorùbá wa jà. Koiki Media bring the work closer to your doorsteps. Ẹ má bínú pé a pa broadcast lẹ́ẹ̀kan, ohun ni òye ohun, àmọ́ gbogbo ẹ̀ náà ni a ti sọ pátápátá báyìí. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá náà ti wà níbí báyìí. Wọ́n ní àwọn Hausa ló ń yìnbọn yẹn o. Gbogbo bí ẹ ti ń gbọ́, ẹ̀yin tẹ́ bá wo broadcast ẹ máa share. Matthew, ẹ̀yin tẹ́ bá wo broadcast ẹ máa share. Koiki Media bring the work closer to your doorsteps. Wọ́n ti sun oríṣiríṣi ilé iná ní ibí báyìí ní àárọ̀ yìí. Kò dẹ̀ yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ní inú ìlú wa. I am live already. Kò yẹ kó rí bẹ́ẹ̀ nínú ìlú wa. Bẹ́ẹ̀ni, thank you very much. Thank you for watching. Shasha ni a wà báyìí, ibi tí àwọn Hausa tí wọ́n ti ń bá àwọn ọmọ Yorùbá wa tí wọ́n ti ń bá wọn jà. Àwọn sójà náà wà níbí báyìí. Ẹni wọ́n pa àwọn èèyàn kẹ̀. Àwọn Yorùbá wa. Gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́, wọ́n ní wọ́n ti pa àwọn Yorùbá wa gan. Wọ́n ti fún ilé. Ẹ free láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ má take face o. Ẹ free láti sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀. Ẹ má sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́, kí ni orúkọ yín bàbá wa? Oyètúndé ló ń sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ lè sọ pàtó tí ó ṣẹlẹ̀ ní bíbá ní àárọ̀ yìí? Ṣé rí àwọn Hausa yẹn àti aláàrán ti bẹ̀rẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn wa náà ti bẹ̀rẹ̀ sí ń lé wọn kúrò nílé. Ètò ìṣẹ̀lẹ̀ kẹ́ sọ fún wọn, wọ́n kọ́ padà náà ẹ sọ fún ẹ tó kó yé wọn. Iná ọ̀yá wa sọ fún wọn. Ẹ sọ kó yé wọn. Wá sọ fún wọn. Mi fẹ́ kí fèsì yín jáde. Wá sọ̀rọ̀. Yà big boss ṣé mo lè. Ẹ sọ̀rọ̀ báyìí. Ẹ sọ̀rọ̀ báyìí. Mo ń gbọ́ yín sà. Ní ilẹ̀ bàbá wa gẹ́gẹ́ bí ilẹ̀ Odùduwà káwọn kan lẹ́yìn àwọn alátàwọn yé wa kẹ́lẹ́ àfẹ́ máa ṣí ìtura lánàá ní tó kọ́sùwọ́ yẹn gan nìyẹn o. Hausa kan ó ń gbé tòmátò lọ ó tẹ̀ da tòmátò yẹn nù ó wá kó tòmátò yẹn kò kó tán ìyá yẹn sọ pé wáyé tó kó tòmátò ìtàn ìyókù wọn máa hùn lẹ́lẹ̀ ó fẹ́ máa na Hausa yẹn fẹ́ máa na gé olóyún yẹn. Ẹ̀gbọ́n kan wá dé pa wáyé tí ó fẹ́ máa na olóyún bó ṣe ti ẹ̀gbọ́n yẹn nìyẹn ẹ̀gbọ́n yẹn ti kú wáyé o. Ó ti ẹ̀gbọ́n yẹn ó gbà ní nǹkan ẹgbẹ́ ẹ̀ sá kúṣà èyí tó kọ̀sọ̀ àgọ́ nìyẹn o ó gbọ́ mọ̀ ìbáyìí ní nǹkan tẹ̀ ti kú wá. Ǹjẹ́ ń gbọ́ gbogbo tí àwọn èèyàn ti kú tó ti pọ̀ ẹ ó gbọ́ bá ṣe súnlé. tó ń ṣẹlẹ̀ nínú ọjà wa níbí báyìí nídìí òfìsí ní ti Shasha area tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Hausa wọ́n ń dààmú Yorùbá too much wọ́n ti ń cheat wájú níbí báyìí wọ́n ti ń cheat wájú. Kí ló ṣẹlẹ̀ ní pé wọ́n á máa súnlé tí wàhálà bá ti ṣẹlẹ̀ wọ́n á máa súnlé wọ́n á máa sún gbogbo ẹ̀ wọ́n á máa súnlé wọ́n á máa sún gbogbo ẹ̀ wọ́n á máa sún gbogbo ẹ̀ ṣé nínú ilẹ̀ Yorùbá lọ ti ń sún lọ ti ń sún gbogbo ẹ̀ fámìlì wa wà ń bí ìyàwó wà ń bí ọmọ wà ń bí báyìí. mo fẹ́ bèèrè ǹjẹ́ òní ni irú nǹkan báyìí ti bẹ̀rẹ̀ àbí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ nínú ọjà yìí ní gbogbo àdúgbò wa yìí kò ṣẹ̀ máa ṣẹlẹ̀ tọ́ máa pa Yorùbá kò ń ṣẹlẹ̀ kìíní kò ń ṣẹlẹ̀ kejì kò ń ṣẹlẹ̀ kẹta kíkọ kékeré má ti ṣẹlẹ̀ Yorùbá ò ní àṣẹ kankan ò ní nǹkan kan láti sọ nínú ìlú wọn mọ́ nínú ìlú wọn mọ́ tó jẹ́ pé Haúsá ló wá ń pàṣẹ fún wa nínú ìlú wa
ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. èèyàn kan béèrè níbí báyìí pé ṣé àwọn Haúsá ni àbáwọn Fúlàní. Haúsá Nìjẹ̀ gbogbo wọn ti papọ̀ kò sí Yorùbá kankan nínú ọjà. ṣé àwọn ilé tó wà bẹ́ẹ̀ ṣé Haúsá ló ń sun gbogbo ẹ̀ ilé Yorùbá ló ń sun. ilé Yorùbá sì ni Haúsá ló ń sun gbogbo ẹ̀. ẹbí ẹ ti ṣe ń rí àwọn eruku tó ń jáde. ilé Yorùbá ló ń sun o. gbogbo ìfẹ́ lè lọ sí gbogbo àárín yẹn. ilé Yorùbá ló ń sun kò sí Yorùbá kankan tó bẹ́ẹ̀ lọ́sàn. wọ́n ní commissioner of police náà wà ní àrà níbí báyìí. bí ẹ ti ṣe rí i wọ́n ti sun àwọn ọ̀kadà ènìyàn náà bí báyìí. bí ẹ ti ṣe rí i pé gbogbo àdúgbò ló ti dàrú. wọ́n ti lọ ọ́dà àwọn èèyàn wá láti ta o. ìyẹn àwọn Haúsá. bẹ́ẹ̀ni. wọ́n ní àwọn Haúsá ti lọ. wọ́n ní àwọn Haúsá wọ́n ti lọ pe àwọn ẹgbẹ́ wọn wá láti wá bá àwọn ọmọ Yorùbá jà. eléyìí ni láti fi hàn wípé eléyìí kì í ṣe wọ́n ti lọ ọ́dà àwọn ènìyàn wá. káàkiri wọ́n ti ń wọlé sínú ọjà wọ́n náà máa sun gbogbo Ṣàṣà kílẹ̀ tó mọ́ ni. gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ àwọn èèyàn wa wọ́n ní àwọn Haúsá ti lọ pe àwọn ẹgbẹ́ wọn wá láti sun ilé ní gbogbo ibi báyìí. ṣé ẹ ti rí pé ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ lásán. àwọn ènìyàn yìí wọ́n fẹ́ bá wa jà wọ́n fẹ́ pin wá lẹ́mìí nínú ìlú wa tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Once again, Koiki Media bringing the work closer to your doorstep. Ǹjẹ́ ti gbọ́n tó sọ báyẹn èèyàn kan ní 2023 kò sí bò èèyàn kan ní pé ṣẹ́ṣẹ́ yìí ń kọ́ gbogbo tó ń ṣẹlẹ̀. gbogbo àwọn tó wá síbi yìí báyìí wọ́n kàn fẹ́ àwọn anybody ni wọ́n ti ń jọ́ lọ́wọ́ ti ń jọ́ gbogbo ẹ̀ wọ́n ti ń jọ́ gbogbo olówó ń jọ́ gbogbo àwọn ọ̀sẹ̀ yẹn kan rárá ṣẹ́ẹ̀sì yẹ kó rí bẹ́ẹ̀ akàngbẹ́nu ìlú akàngbẹ́ ni wọ́n ti fẹ́ para wọn nú ọjà kò sí bá fẹ́ ṣe gbogbo ìgbà asáfẹ́mi ara wa ni. ìtẹ́ sọ fún mi ní pé wọ́n ti pa àwọn ọmọ Yorùbá gan. gbogbo wọn ti pọ̀ nú ọjà tí wọ́n ti ń jà gidi nú ọjà ní sọ ilé ìwú ọ̀kẹ́ yẹn ṣe rí i pé gbogbo ẹ̀ àríyànjú owó ti sun gbogbo lè lọ so kò sí security kankan ní ìlú yìí o kí wọ́n gbà wá o kíjọba ó gbà wá o. ẹ jọ kí ló ṣe màmá yìí tí wọ́n ń sunkún. wọ́n ti jó ṣọ́ọ̀pù ẹ̀ náà ibi tí ti ń jẹ wọ́n ti jó. ẹ ti rí màmá wa tó ń sunkún yìí wọ́n ti jó ṣọ́ọ̀bù wọn wọ́n ti jó ṣọ́ọ̀pù ẹ̀. tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti rí gbogbo ẹ̀ bí èrò ṣe pọ̀ kedere. Once again, Koiki Media bringing the work closer to your doorstep. inú ọjà kẹ́kọ̀ọ́ ò ṣe é wọ̀ mọ́ wọ́n kíjọba ó gbà wá. àwọn Yorùbá wa ní inú ọjà ò ṣe é wọ̀ mọ́. àsìkò tó yẹ kí àwọn ọmọ Yorùbá ká dìde ẹ̀tọ́ wa ni láti jà fún ẹ̀tọ́ wa ẹ jẹ́ kí a dìde ẹ bí wọ́n ṣe ń sun àwọn ilé àwọn èèyàn wa nínú ilé wa tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ Haúsá máa ráre ni o. ẹ lè fún wa ní chance àti báwọn tó wà ń bẹ̀rẹ̀ ẹ já súnmọ́ bẹ́ẹ̀ yẹn ti ṣe rí gbogbo ibi báyìí ni wọ́n ti sun ní iná ẹ̀rí tí eruku pọ̀ káàkiri èèyàn kan ní pé ibo ni àwọn OPC wà. àti Àgbẹ̀kọ̀yà. gbogbo ẹ̀ ní ẹ̀ ń rí wọ́n ti sun gbogbo àdúgbò káàkiri àdúgbò Ṣàṣà ni a wà ń bíbà ní Ìbàdàn Koiki Media bring the work closer to your doorstep. bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ state fún ẹ̀yin tí ẹ̀ ń wò wá lókè òkun Ọ̀yọ́ state Ìbàdàn ní Ṣàṣà wà ọjà Ṣàṣà ọjà tí wọ́n ti ń ta àwọn nǹkan èlò ọjà tí ó gbajúmọ̀ ní Ọ̀yọ́ state ní ibi báyìí. bí ẹ ti ṣe rí i wọ́n ti sọ àwọn èèyàn di ẹni tí ò ní ilé lórí mọ́ gẹ́gẹ́ bí irú ìjà tó ṣẹlẹ̀ ní ọjọ́ kìíní àná ní bẹ̀rẹ̀ àmọ́ eléyìí náà ó jù bẹ́ẹ̀ lọ torí àwọn èèyàn tí wọ́n kọ pé wọ́n ti pa ní ibi báyìí lónìí kì í ṣe kékeré ẹ̀ ń rí gbogbo ẹ̀ báyẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rí pé àwọn ènìyàn yìí ẹ ti rí pé
kì í ṣe ṣeré rárá. òun náà ni ẹ̀ ń rí yìí. Wọ́n jẹ́ ká gba fóònù ọwọ́ ẹ̀.